Adams ìdí tí àwọn Yorùbá ṣe é pe Gani lógun ọ̀fẹ́ lógun ojo nítorí ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ni kì í ṣe pé torí ọ̀rọ̀ OPC ó yàtọ̀ síra wọn. Ọmọ Yorùbá mọ̀ wípé kò sí agbára tí OPC lè fi protect wa mọ́ àfi tí one condition ẹyọ kan ló wà nílẹ̀ tí agbára yẹn ṣe lè padà sí ọwọ́ yín. Baba Tinubu yìí, President Bola Ahmed Tinubu is the only one, only joker, only person, only man, only leader. Àṣepọ̀ tó wà láàrin Mákindé àtàwọn Fúlàní. Òun ni oríṣiríṣi ṣe ní gut, náà ṣe ní ìgboyà yẹn, kọ́ máa náwọn kọ lẹ́tà. Ṣé ìgbà táwọn ẹ̀rí pé ó ti dójú ẹ̀ báyìí, wọ́n ti fi Ṣìfọlóyè Sunday Igboho, wọ́n ti fi kọ́ Ṣèyí Mákindé lọ́rùn pé èèrà gbọ́dọ̀ rìn Ṣìfọlóyè Sunday Igboho, bẹ́ẹ̀ náà ni kòkòrò gbọ́dọ̀ rìn wọ́n pé wọ́n ti fi kọ́ Ṣèyí Mákindé lọ́rùn. Wọ́n dẹ̀ OPC, wọ́n ní OPC kí ni OPC ti tán nílẹ̀ Yorùbá, pé OPC ò jẹ́ kankan mọ́ nílẹ̀ Yorùbá, pé agbára OPC ó ti tán. Ṣé bàbá Tinubu tí bá Gani Adams lóhun láwọn ò tẹ̀lé? Bàbá Tinubu ẹ̀ ló máa padà gbàgbára lé wọn lọ́wọ́. Ẹ gbúdọ̀ tẹríba fún àwọn àgbáwájú yín kẹ́yìn náà bá lè ga. Ọlọ́mọdé tó bá tẹríba fágbà ó máa ṣe kí ni? Ọmọdé náà máa ga. Ẹ wà kankan fìdílé ká gbọ́ bó ṣe tú pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí pẹ̀lú bó ṣe fi Ṣìfọlóyè Sunday Igboho tán fi kọ́ Ṣèyí Mákindé lọ́rùn. Ẹ máa gbọ́ gbogbo ìpàtàkì fídíò yìí. Ẹ bá wa bá Mákindé sọ̀rọ̀, ẹ fi Ọ̀yọ́ state ẹ bá wa fi kọ́ Mákindé lọ́rùn, ẹ bá wa fi Ìgbòho, torí a rí wípé Mákindé ò fẹ́ kí any other person kó dún ní Ọ̀yọ́ state mọ́ báyìí àfọwọ́ nìkan. Ẹ bá wa fi Ìgbòho kọ́ lọ́rùn. Èyí tí wọ́n ṣe fún ní 2021 a padà mọ̀ wípé ó wà wẹ́ẹ̀ nígbà tó fẹ́ wá sílẹ̀. Tí a bá gbúrò anything pé láì ní sàkání Ìgbòho ìwọ ni o, torí kò sí gbogbo nǹkan tí Ìgbòho ṣe lọ́wọ́ tí president Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó gbé Nàìjíríà dání lásìkò tí wọ́n wà wẹ̀. Kí ni nǹkan gan tí Mákindé wá fẹ́ mú jáde ńbẹ̀ tó ṣe ń gbógun ti gbọ́? Ẹ̀tọ́ náà gbé dé ọ̀dọ̀ ẹ̀ kó wọ́n àti tán pé àwọn máa gbé agbára fún. Agbára tó náà máa gbé fún yẹn òun ló yà òun náà ní wòlé sí. Kò wọ́n bí pé nọ́tà ló máa decide agbára Nàìjíríà. Ṣẹ́gẹ́tì wọ́n bí pé àwọn Fúlàní náà máa decide agbára Nàìjíríà. So ní wíwẹ́ pé àwọn tó bá ti gbé wèrè kan wá tó ti gbé àìdíà kan wá wọ́n á kó èèyàn ọmọ Yorùbá síra wọn. Ẹ ṣé gan ni, God bless you bàbá. Ó ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe kinní yẹn, àsìkò ti tó tí ìwà àtẹ̀mí gẹ́gẹ́ bí ọmọ kóòtù ajíire Yorùbá tá máa kọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀ lọ gbowó ẹ̀mí Tinubu ikú pa ẹ́ this time around, àṣírí ẹ̀ máa tú síta. Remember kó tó gbowó lọ́wọ́ wọn wípé ayé social media lélẹ̀, bóyá ibi tẹ́ ti ń ṣe meeting wọ́n ń rìkọ́dù ẹ̀, àwọn fúnra lára wọn náà máa gbowó wá fún yín, àwọn náà máa rìkọ́dù yín, àwọn náà máa gbé yín jáde. Ṣẹ́rí wèrè tẹ́yìn ọmọ àlẹ́ àárín wa máa ń dánwò fún gbogbo àwọn bí ọmọ Yorùbá ẹgbẹ́ yín. Àsìkò yìí ẹ ti rógo lẹ̀kùn ti mú yín lọ́wọ́. God bless you bàbá mi. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí màá tún play fídíò yìí kí gbogbo wa ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ̀ lé ẹ̀ ká mọ̀ nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni ẹ. Mr. Kilo ẹ bá wa hàn mute bá mi. Ẹ jọ nínú fídíò kékeré tí mo gé yẹn tí Chief Igboho ti ń sọ wípé ìwọ Fúlàní kí ló ń gbé nínú igbó fún, tó o bá mọ̀ wípé ò ní any hidden agenda, kó ẹbí ará ọ̀rẹ́ àtẹrù ẹ máa bọ̀ wá bá wa gbé láàrin ìlú. Ṣùgbọ́n tí Mákindé wá sọ wípé níṣe ni Ìgbòho lọ ń halẹ̀ mọ́ àwọn Fúlàní kí wọ́n fi ilẹ̀ Yorùbá sílẹ̀, ǹjẹ́ ní ẹni tìtẹ́ lè bá wa sọ. ohun tí ìrọ̀lẹ́ sáǹdì Ṣèyí Mákindé gbogbo kàwé gbogbo tó kà ó kàn fi ń kówó jẹ ní Ọ̀yọ́ state, òfin fìtínà àwọn èèyàn, gbogbo àwọn èèyàn tó bá ti dìde gbogbo wọn ló máa tẹrí wọn bá, gbogbo àwọn tó bá fẹ́ ṣe rere ní state yẹn ò ní jẹ́ kí wọ́n ṣe bí ẹni wọ́n nìkan ni ìwọ nìkan ni kò ṣe tètè pọ́ síbẹ̀ yẹn, o kàn ń ta gbogbo ibẹ̀ yẹn rú. Wàá tó bá kúrò níbẹ̀ kí ló fẹ́ kí báwo ló ṣe fẹ́ kí ìgbẹ̀ yẹn rí, lọ́bìnrin lọ́wọ́ àwọn tó ti ṣe ṣáájú tí wọ́n ṣe bóyá ṣe yánmọ̀yánmọ́ yẹn náà kí ló gbẹ̀yìn wọn. Because kíní ti wà clearly sí everybody nísìnyí báyìí pé o ò fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀. Àwọn yúùtù tó dẹ̀ tún fẹ́ dìde o ò tún jẹ́ kí wọ́n dìde, o tún gbógun tì wọ́n, o náwọn tọ́ọ̀gì tiẹ̀. Ọ̀rẹ́ ẹ̀kú ti sọ fún wa ṣé o ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ṣe ń gbà àwọn èèyàn jáde bẹ́ẹ̀ ṣe ń mú wọn wọlé. You yourself you are under crime.
tó mọ̀ ìwọ gan crime kìíní ló ń ṣe because ìwọ ló kọ́kọ́ sọ wípé kí wọ́n rẹ́gísítà kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe tán orí kí wọ́n rẹ́gísítà kò tún wọ́n lára náà kò tún ní pé kí wọ́n má ṣe tó ṣé bàbá ẹ̀ gangan ni Fúlàní ni tó jẹ́ pé màmá ẹ̀ ni ọmọ Ọ̀yọ́ state because ọ̀rọ̀ ẹ̀ kò yé wa Ṣèyí Mákindé ẹ̀yin tẹ́ jẹ́ mídíà ẹ̀ mo mọ̀ pé máa ń dúró lórí program káàkiri tí Ṣèyí ṣe tó bá kúrò ní orí gọ́ọ̀nà kínní tó wà yẹn wọ́n gbọ́dọ̀ prove ẹ̀ ogun ò yàtọ̀ sí Kúnmí fún ilẹ̀ Yorùbá òun gangan ni Kúnmí ta ní ilẹ̀ Yorùbá because mi ò tí ì gbọ́ rí even gbogbo other state n ò sọ́kọ́ condemn any private security kí ló dé kí ni problem kí ni bàbá Ìgbòho ṣe fún ẹ bí Gani ṣe tẹ́ lágbọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ kúrò lórí post tó wà ẹ́ gbogbo ẹnu mo fi sọ bí Gani Adams bó ṣe tẹ́ káàkiri bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ ó máa tẹ́ lọ́wọ́ ọba ó máa tẹ́ lọ́wọ́ joyè bó ibi tó ní ìdè ó máa tẹ́ jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run lọ́la àwọn tó ti jìyà lórí gbogbo nǹkan tó ń ṣe fún wa lọ́yọ̀ọ́ state yẹn ìwọ náà máa tẹ́ ni ìtìjú ló máa dẹ̀ fi kúrò níbi tó wà yẹn gbogbo country tó wà kọ́ra táwọn ní private security náà wọ́n dẹ̀ rán ara wọn tó bá tó ti register kí wàá ní problem yìí ẹ̀dẹ̀ kówó ọ̀hún náà kọjá bí tẹ́ wá lè ráfẹ́fẹ́ kí ló dé ẹ jẹ́ káwọn masses ẹ jẹ́ kán mí ẹ jẹ́ kí masses ẹ jẹ́ ká lè kí ló dé kí ni problem yìí tí wọ́n ṣe ń ṣe káàkiri western world nìyẹn síbẹ̀ wá develop ẹ̀dẹ̀ lọ́ra lé síbẹ̀ lọ́ ṣe gbogbo ẹ̀ ẹ máa bí ó tún bọ ẹ ṣe gan ni sí nǹkan kan tí màá yá ṣe nítorí ti dúró igi tí Olúwa ti gbìn ni kò sẹ́ni tó lè fàtú ìró ẹkún ti dúró kò ṣeé fàtú ẹ ṣe gan ni bàbá nǹkan tó kù fún ẹ sìn kò ju oṣù 9 lọ ká máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ àkàrà tó jẹ́ yẹn ká máa wo ibi tó máa pọ̀ sí. ó jàkàrà ó fò. àwọn ọmọ ìrankíran ẹ má dá wọn lóhùn o àwọn náà balẹ̀ Yorùbá jẹ́ o àwọn náà jẹ́ ká débi tá a máa ta tó yẹ ká dé o. àfi ru ẹkún mídíà àfi pawó o. àwọn làwọn ń ṣe o wọn ò jẹ́ káwọn tó ṣiṣẹ́ wọn ò jẹ́ kó ṣiṣẹ́ ìdí àbòsí ìdí ọ̀tẹ̀ ìdí ọ̀bàyéjẹ́ wọ́n fi táyé Yorùbá nation rú òun náà máa wá kiri o ẹ má dá wọn lóhùn. àfi ru ẹkún mídíà pawó o àfi gbowó lọ́wọ́ èèyàn kankan o tó bá di Gàràǹgídá pé Ìgbòho bá ní ká bá òun ká dá sí financially á jẹ́ kẹ́ ẹ mọ̀ o but for now Ìgbòho òrànyàn kankan lọ fi gbowó wá o tó bá lẹ́ni mídíà tó wá bẹ́ẹ̀ tó dá nídìí kankan tó gbowó lọ́wọ́ ẹ̀ o kò sanwó nù ní o. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn mídíà ẹ bọ́ta lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ jẹ́ ká support iṣẹ́ gidi tí bàbá Ìgbòho ń ṣe iṣẹ́ dáadáa tí bàbá iṣẹ́ takuntakun tí bàbá Ìgbòho ń ṣe torí ìwọ Ṣèyí Mákindé wà láyà máa fi ẹrú bọ Ìbàdàn láti ní ìwọ la máa fi palẹ̀ tutù Ìbàdàn ìwọ la máa fi palẹ̀ mọ́ ìwọ Ṣèyí Mákindé a máa fi palẹ̀ tutù Ìbàdàn mọ́ ni lágbára ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tọ́jọ́ pé ẹ̀ ní jẹ́ kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní ìsinmi ẹ̀ ní sinmi láyé ẹ̀ ní sinmi lálìkí àmọ́ lágbára ògo Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ní àwọn èèyàn lára nínú ìlú yẹn tí ẹ̀ jẹ́ kí wọ́n rí ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà fi ṣe láyé wọn ẹ̀yin kò ní àlàáfíà bẹ́ẹ̀ fi lé pọ̀ tí bẹ́ẹ̀ fi ọ̀nà òrùka wà láì ó mi ẹ̀kọ́ ló máa padà jẹ́ fún gbogbo yín ṣe fẹ́ máa tó ṣe tán tí ń palẹ̀ mẹ́rù yín báyìí ẹ máa palẹ̀ mẹ́rù yín o wà láì kẹ́ lọ́ máa palẹ̀ mọ́ ẹ̀yin àtọ́lọ́run àti fàyín lẹ́kọ̀tọ̀ Ọlọ́run lọ́wọ́ ṣẹ̀dọ̀ pàwọ́ àwọn ọmọ ìlú àlágbára lórí yín àláṣẹ lórí yín ṣùgbọ́n ẹ̀yin láṣẹ lórí àwọn ẹ̀yin lè pa àwọn Fúlàní wá pé kí wọ́n máa pa wá kọ́ máa bá àwọn ìyá wa sùn kọ́ máa ṣe oríṣiríṣi fáwọn ìyá wa ṣùgbọ́n agbára tẹ́yìn ń lò yẹn ẹ̀rọ tí táwọn kan ti kúrò mẹ́ẹ̀ lọ́jọ́ àwọn kan wà bẹ́ẹ̀ ẹ lọ bèrè kí ló kẹ̀dẹ̀ ayé Àbáṣà ikú burúkú làbáṣà padà kú gbogbo ẹni jẹ́ ìjẹ́ kí orílẹ̀-èdè Yorùbá nísìnyí ikú burúkú lẹ máa kú èpè la máa fún yín nìkan gbogbo yín a máa wo ìpè. ẹni múùtì náà kí ló ṣẹlẹ̀ gangan. gbogbo yín a máa wo ìpè fún yín ni tẹ́ bá sọ pé ẹnì kan jẹ́ kí ilẹ̀ bàbá ńlá bàbá wa kọ́ ní ìsinmi tẹ́lẹ̀ ẹ máa gbàbọ̀dé wá fún wa lórí ilẹ̀ bàbá ńlá kú wa a máa wò yín lépè ní tọ́lá àwọn máa padà sílé ilé làbọ̀ sínú oko tiwa ilé làwọn máa dé sí ọkọ̀ orí wa sọlẹ̀ síbẹ̀ ni bó ṣe bí yín síbẹ̀ bóyá ọmọ àlè tiẹ̀ níyìn gan tọ́lá àwọn tó lóyún yín àmọ́ bí tẹ́tí wá ẹ̀kọ́ ògùnrẹ́rì dọ̀gbọ̀nàgbọ̀nà ṣọ̀ṣọ̀n ojú òtì yín bẹ́ẹ̀ ṣe kó bọ́ọ̀mù wá sílẹ̀ Ìbàdàn lọ́jọ́ kìíní àti tẹ̀pọ̀ àwọn èèyàn lọ́rẹ́pẹ́tẹ́ gbogbo owó tọ́ni tí bàbá Tinubu gbé fún yín láti fẹ́ dàtọ́ ní kẹ fáwọn àwọn tí bọ́ọ̀mù jólè wọn ẹ ti gbogbo ẹ jẹ́rìí ẹ lọ kó pamọ́ sí àkáǹtì yín
inú ìgbóná lè máa fi náà òun yẹn inú ìdààmú lè máa ti máa náà òun yẹn nínú ìnira bẹ́ẹ̀ ṣe ń ni àwọn èèyàn lára tẹ́tí fara ni wá ọlọ́run afara ni yín àwọn gbòòrùn afara ni yín ní sinmi gbogbo ẹ̀yin tẹ̀jẹ̀ kó ilẹ̀ ní Yorùbá tẹ̀jẹ̀ ká sinmi nílẹ̀ Yorùbá ìlú baba ńlá wa tẹ̀lé wa síta tẹ̀lé gbogbo wa síta tẹ̀lé ká máa lọ ìrìn àjò gbogbo ẹ̀yin náà máa lọ ìrìn àjò àlọ́ọ̀dí lágbára ògbó náà torí àwọn nǹkan tá a rà lọ́wọ́ yín àwọn nǹkan tá a gbà lọ́wọ́ àwọn ọmọ ajífìtọ̀run pákó tẹ́ pé ìtọ̀run máa fi ń fọ eyín àwọn tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn gidi àwọn ọmọ Yorùbá wọn bí wa nílé wọn tọ́ wa nítọ̀rí akàwé alọ́pọlọ gbogbo yín ọpọlọ tẹ́ ní ìsàlẹ̀ bàtà lẹ́yìn kò sí ẹbí Fúlàní ẹ sọra yín di family Fúlàní family àwọn ogun ọ̀run àwọn alálẹ̀ máa dènà dè yín ni tẹ́ bàjẹ́ kàrọ́ ọ̀nà lọ. ẹ ṣeun ìyá mi God bless you. kí ló dé kí bàbá gbòó wà lọ́wọ́ yín kí lára lọ́wọ́ yín ẹ̀dẹ̀ fi wá lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ká ṣayé wa. ẹ ṣe máa ẹni kò gidi gbé sílẹ̀ Ìbàdàn ṣe ẹ̀rí kọ́pì gidi kẹ́kọ́lẹ̀ fáwọn ọmọ fún èèyàn lọ ṣiṣẹ́ bẹ̀ ẹ̀kọ́ kí kẹ́yìn bẹ́ẹ̀ sílẹ̀ Yorùbá ẹ̀yìn bẹ́ẹ̀ sínú ìlú ẹ̀kọ́ ń ní àwọn èèyàn lára ẹ̀kọ́ ń pa àwọn èèyàn lẹ́kún ọ̀rọ̀ apayín lẹ́kún gbogbo yín pátápátá àwọn ogun ọ̀run apayín lẹ́kún wàláì gbogbo etí mo sọ alárọ̀ máa jẹ́ kó rọ̀ mọ́ fún yín lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ìjẹ́ka sin ẹ̀ ní sinmi ẹ máa bó tó bọ̀ yìí. ẹ ṣe gan ni God bless you ìyá mi ẹni ò ń pè lẹ́ẹ̀kan ọmút ká gbọ́ yín ok tí ọba wà available kí a tó gbé next call gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àlàyé lẹ́ẹ̀kan àwa tá a bá fẹ́ support ìrù ẹkùn ẹjọ́ ẹ jẹ́ ká support pẹ̀lú inú kọ̀ọ̀kan. yìí dára now ìyá mi tó sọ̀rọ̀ ní ẹ̀kọ́ yẹn thank you so much àwa náà ń ṣe ọmọ àgbélọ síjìká lọ sóko we understand everything ṣe rí lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àgbélọ síjìká lọ sóko we understand everything ṣé o ń play nǹkan méjì papọ̀ nítorí o tún gbọ́ra ẹ̀ nǹkan tó sọ ló tún gbọ́. anyway mi ò mọ nǹkan tó ṣe yín lẹ́nu ìwé everybody so therefore kí tó gbé next call kí tó lọ sọ́dọ̀ àwọn àlejò wa àtàjọ wa bí mo yẹn ń ṣe àlàyé lọ ìwọ tó bá fẹ́ support ìrù ẹkùn ni tó bá wo bí game ṣe ń lọ online lákọ̀ọ́kọ́ náà lórí ọ̀rọ̀ àwọn OPC ẹ jẹ́ kí sáré yànnà náà ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ àwọn OPC a ò bá OPC jà ṣí Sunday Adéyẹmọ Ìgbòho kò bá OPC jà ṣí Sunday Adéyẹmọ Ìgbòho kò bá Ganiyu Ige Adams kò bá jà ṣí Sunday Adéyẹmọ Ìgbòho kò bá ẹnikẹ́ni nílẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá kò bá anybody jà lórí ọ̀rọ̀ insecurity tó dẹ̀dẹ̀ bá wa ó ń sọ ní gbangba kedere báyìí wípé gbogbo àwọn ọmọ Yorùbá tá a bá mọ̀ wípé aláyà adẹ̀rẹ́dì láti pé ká dáàbò bo ilẹ̀ wa torí pé Àkúrẹ́fọ̀ Ẹlẹ́rù la kọ́kọ́ akọ́fẹ́ ẹ̀ táwọn any other country àbí any other people tó bá tẹ̀ máa wá fún wa ní support a máa níbi táwa fúnra lára wa tá jàjà yẹn dé Chief Igboho láwọn ready láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú everybody mi ìdẹ̀rí ibi tí Ìgbòho ti sọ̀rọ̀ tí wọ́n ti sọ pé kí ni tí wọ́n ti tàbùkù security group kankan tó bá níbi tó ti sọ jọ̀ọ́ pé ju fídíò yẹn sí mi ṣé wá rí nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni mo fẹ́ fi lè yé yín lórí ètò yìí kí tó gbé call ẹ má bínú ẹ̀yin tẹ́ ń pè ṣé rí mo ti sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè mí ọ̀pọ̀lọpọ̀ ló ṣoríṣiríṣi fídíò online bú mi ṣoríṣi I don't care òtítọ́ pọ́nbélé tí gbogbo wa ti mọ̀ lánàá kó tó dòní ni tó bá wá jẹ́ wípé o sọ wípé ìwọ jẹ́ ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lẹ́nu mi then bóyá gbogbo ò sí nínú ayé tipẹ́tipẹ́ torí ẹ̀ mo máa sọ wípé tó bá ń gbọ́ gbégbégbé máa bá wọn gbé má jẹ́ kán gbé sẹ́yìn ilé ẹ̀ torí ò lè dàgbé wàá ti máa gbọ́ tipẹ́tipẹ́ látàyé ìgbà tí OPC sì ń jẹ́ OPC ní ìgbà ayé bàbá Ọbásanjọ́ tí Gani Adams Ige tó ti ní problem tó ti ń jà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjà tó ti bẹ̀rẹ̀ sí ní para wọn tó ń tàtàtà ara wọn tí wọ́n protect ilẹ̀ Yorùbá mọ́ tó jẹ́ wípé ìyàwó níyàwó bóyá wọ́n jẹ́ OPC wọ́n jọ ń gbé nínú ilé colleagues wọ́n ṣẹ̀ wọ́n á hàn lè mọ̀ nínú street family humiliate ara wọn ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn náà wọ́n fẹ́ fọ́ ilẹ̀ Yorùbá mọ́ wípé àwọn olè wọ́n dáná sun wọ́n live
ṣàdédé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí inú gbogbo wa dùn wípé torí ìgbà tá à ń sọ yìí lọ́dún náà lọ́wọ́ lè pọ̀ gan-an nílẹ̀ Kóòtù Àjíire especially ní Lagos State. Ìwọ tó bá ìrántí gbà yẹn tó bá mú olè báyìí kò sí pé àní wọ́n ń gbé ẹ lọ sí gbé ẹ lọ fọlọ́pàá ṣe kinní kan wọ́n á ju táyà sí ẹ lọ́rùn wọ́n á ṣáná sí ni àìmọye tí mo witness ní ọdún náà lọ́n tí gbogbo àgbáyé á rí tẹ́niyàn á máa jóná báyìí pé ó wáyé òfò wọn ò ní sọ fún ẹ lẹ́ẹ̀mejì pé má jalè ìwọ fúnra lára ẹ ló máa wò pé èèyàn lélẹ́yìí tó jalè tó láyé ìgbà yẹn ò lè dínkù ṣàdédé ló yí bírí tí wọ́n sọ di wèrè mọ́ra wọn lọ́wọ́ like play gbogbo ìgbà tá à ń sọ president Bola Ahmed Tinubu gan fún wọn ní support kò sẹ́nibọ̀dì tí ò support wọn OPC ń lọ lálálá OPC kan ilẹ̀ Yorùbá kan ni kò sábà tí ò support kò sí baálẹ̀ kò sí jòyè aráàlú gan support à ń yìn wọn gbogbo wa là ń fi wọ́n yangàn ṣàdédé ló ta sí wọn lọ́pọlọ ló bá di yíbírí lẹ́ẹ̀kan náà ló bá di wípé nǹkan tán náà torí ẹ̀dá sílẹ̀ wọn ò ṣe mọ́ innocent ọmọ Yorùbá ló dẹ̀kù tó ń pa kó tó di pé wọ́n wá yípe fúnra wọn tí ó wá di faction by faction tó wá ń tàtàtà ara wọn tán ní owó ló dájà alẹ̀ ọ̀rọ̀ yìí pọ̀ débi wípé president ìgbà náà bàbá Ọbásanjọ́ ní láti wò pé kò sí àní-àní wọ́n ní láti lọ gbé Gani kí ogun yẹn kó lè dáwọ́ dúró wọ́n àrẹ́sì Gani òun ló ń gbọ́ tí Gani bá sọ wípé tó bá kó áńkọ̀fù síyàn lọ́wọ́ àti lẹ́sẹ̀ ọmọ Yorùbá láìkì kan wá máa yọjú sí ẹ kan wá máa fún ẹ ní sítórì oríṣiríṣi torí pé ó ti go through that route ó ti experience kinní yẹn nǹkan tí kò dẹ̀ yé ni wípé ilé ayé ìwọ̀nba ni kò gbẹ́kọ̀tà ọ̀tá ẹ̀ mọ́ àwọn òtítọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ kó mọ̀ èmi ò sí lára àwọn tẹ́lẹ̀ halẹ̀ mọ́ òtítọ́ pọ́nbélé ni mo jẹ́ àwọn èèyàn mi tó bá wá ní nítorí mo sòótọ́ mo ṣàlàyé nǹkan tí kò yé wọn fún wọn inú burúkú wá ń bí ẹ ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ló fi náà wá fi ṣera ẹ̀ tó bá jẹ́ ti tèmi yèyé dára kó wé mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn kìkì yan rìn ni mo ti fẹ̀yìntì àgbélébù Jésù Kristi mo ríra mi sínú ibú àtàgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ àpọ̀lúwa ń bẹ lára mi torí iṣẹ́ tá a rán ikọ̀ kì í pa ikọ̀ láti ọdún náà tí wọ́n gbé Ganiyu Ige Adams tí wọ́n fi gbé lọ tán tí mẹ́wọ̀n gbágán ní ìgbà tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti everybody tán máa bá rìn sí tí wọ́n oríṣiríṣi meeting pé lọ gbogbo ẹ̀ pé okay wọ́n fẹ́ fi sílẹ̀ o wọ́n fẹ́ fi sílẹ̀ o kó gba freedom bọ̀ ó ní láti tọwọ́ bọ̀wé kó má padà tún lọ continue wàhálà yẹn torí àwọn ọmọ Yorùbá náà wá kọjú ìjà síra wọn just like now tí Ganiyu Ige Adams tó ń fẹ́ kí OPC àti àwọn olólùfẹ́ Ìgbòho kí wọ́n kọjú ìjà síra wọn nǹkan tí Gani fẹ́ ṣe nìyẹn so o ní láti listen sí mi dáadáa kó mọ bí Gani ṣe máa operate ní ìgbà tó wá fẹ́ fún ní freedom ó ti bọwọ́ lùwé ó ti sign pé láyé bí ayé bá ń jẹ́ ayé tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà òun o Ganiyu Ige Adams on behalf of OPC kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà bínú dára ó ṣe máa sọ pé gbogbo OPC okay tẹ́ bá ní kò ṣe gbogbo OPC wo la wá rí níta nísìn torí ìkọ̀kọ̀ ṣe tẹ́ bá ní kò sign on behalf of gbogbo OPC àwa mọ̀ pé OPC ó ti ní fashion oríṣiríṣi lẹ́nu ọjọ́ mẹ́ta mo ń gbọ́ pé ẹ̀yin OPC ẹ̀ tó ti kó papọ̀ nǹkan tá à ń fẹ́ tẹ́lẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ṣé agbára tẹ́ ẹ ní nígbà yẹn tẹ́ fi ń tú bí ejò tẹ́ fi ń ṣe bí akọni ǹjẹ́ agbára yẹn ṣì wà lọ́wọ́ yín nísìnyí tẹ́ bá wá rí wípé agbára yẹn ò síbẹ̀ kí wàá lógun tẹ́ ń gbé tì mí. òtítọ́ tẹ́ mọ̀ nínà ó ti bọwọ́ lùwé wípé kò ní sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí Ganiyu Ige Adams òun náà kò ń ṣe pé ẹran rírọ̀ bẹ́ẹ̀ yẹn ni a ti dá sí rough a ti bojú everywhere jẹ́ everywhere a ti blue a ti red dànù ṣùgbọ́n signation ẹ̀ wà ní federal òun lẹ ṣe rí tó ṣe já wípé àwọn ọmọ OPC tó wà pẹ̀lú ẹ̀ lẹ́yìn kó fi wọ́n ṣe bodyguard fún àwọn politician àbí àwọn olówó àbáwọn tó bá wá láti abroad lọ́lé láti sọ wípé òkè a nídìí àwọn tó máa tẹ̀lé wa jáde o against àwọn hoodlums o àbí any attack o àbí kẹ̀kí wọ́n lọ ṣọ́ ilé èèyàn kan jẹ́ security láti ṣọ́ ilé àbí gate man tán dẹ̀ ń gba sálárì Gani náà san fún òun ló ṣẹ̀ máa wá san iye sálárì tó bá máa san fún àwọn ọmọ OPC ẹ̀ that is the only thing tí wọ́n allow láti ṣe yàtọ̀ fún ìyẹn kò sí agbára kankan mọ́
Gani bóyá ó rò wípé gbogbo wa àmọ́ bó ṣe ń lọ, èyí tó yẹ kó rọra dákẹ́ lórí ọ̀rọ̀ tó dẹ̀ wálẹ̀ pẹ̀lú OPC. Ṣé wá rí gbogbo àwọn ọmọ OPC tó ń jáde síta tí wọ́n ń ṣe fídíò tó ń bú Ìgbòho tó ń pèlè ehoro. Ehoro ni lóòótọ́, ehoro tó ń gborun lójú ọ̀gá yín, ehoro tó mú ìgbẹ́ gbígbóná jáde nífùrọ̀ ọ̀gá yín. Ẹ̀yin gan fúnra lára yín ehoro tẹ́ ẹ̀ pè yìí kò jẹ́ ká ẹ lè mí sókè mí sísàlẹ̀, ẹ lójú oorun ọkàn yín ò balẹ̀. Ẹ rí bẹ́ẹ̀ ti dà síta ni. Èmi ò sí lára àwọn owó tòwórò bí ìmọ̀yàn bú, ọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ. Ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ń dùn yín gan ni, torí bó bá bú mi kò ń dùn mí, torí èmi ò waste energy mi àti búyàn. Tẹ́ ẹ bá wá rí àwọn ọmọ OPC tí wọ́n bọ́ síta tí wọ́n ń bú Ìgbòho, kì í Ìgbòho sọ̀rọ̀ sí wọn. Gbogbo ọmọ Yorùbá ò dẹ̀ pé OPC kẹ́ ẹ wá protect wa, torí àwa mọ̀ wípé kò sí agbára tẹ́ máa fi protect wa lọ́wọ́ yín mọ́ bí ayé sọfà tí wọ́n Nàìjíríà ṣì wà. Àyàfi kẹ́ máa wá wò pé ọ̀tẹ̀ ò lérè láyé yìí o. Gani mo dẹ̀ sọ fún ẹ o, ní 2023 mo lóò ti para ẹ̀ gan. Ó tí ì lè mọ̀ nǹkan tó ṣe yìí, mo lóò ti para ẹ̀ gan, ó máa lẹ́yìn fún ẹ. Ọ̀rọ̀ yìí á máa lẹ́yìn Gani, ọ̀rọ̀ yìí ti padà lẹ́yìn o. Gani Ìgè ó wá fìkanra mọ́ Ìgbòho, ó fìkanra ìtàmájẹ́. Ìbá má jẹ́ wípé ó ṣe ní pátápátá là á fọ́jú, kùnàkùnà là á dẹ́tẹ̀, ojú àfọ́ ìfọ́tán ìjà ló mú wá. Ìbá jẹ́ wípé òun rọjọ́ kan ìjọ̀kan wípé ìwọ àti bàbá pírẹsidẹ́ǹtì president Bọ́lá Ahmed Tinubu ẹ fìgbà kan wà dáadáa, tó súnlé wọn, tó wà in good book wọn, tó jẹ́ wípé ẹjọ́ máa ń ṣe gbé ẹnu síra yín àti gbogbo bẹ́ẹ̀. Wípé ìwọ̀nba ni kò bínú mọ́ wípé nǹkan tún lè yí bírì. Ọ̀rọ̀ yẹn 2023 ó bìlíìfù yìí pé kì í ṣe wá nìkan, gbogbo wa la bìlíìfù yìí pé bí president Bọ́lá Ahmed Tinubu gan win ní ìbò 2023, àwọn nọ́dánà ò ní gbé síbẹ̀ pẹ̀lú gbogbo oríṣiríṣi nǹkan tá à ń rí àti everything tó ń ṣẹlẹ̀. Ìdí tí àwọn nọ́dánà dẹ̀ ṣe kógun ti Tinubu lọ́wọ́ yìí sí pé kò gbúdọ̀ ṣe second time, àwọn náà miscalculate ni. Torí kò séèyàn tó máa rí president Bọ́lá Ahmed Tinubu ní ọdún tá à ń sọ yìí. Ṣé tí ìdí bàbá tó ń rin òun ni ó tó stage kan inú burúkú bí ọ̀tá mi ni mo bẹ̀rẹ̀ sí ní kọ fún mọ̀mọ́ Tinubu pé mọ̀mọ́ Tinubu ti yín ìmọ̀ bá yín o, mọ̀mọ́ rẹ̀ mi ẹ wo ìdí ọkọ yín bó ti ń rin, ẹ̀ẹ́dẹ̀ jókòó àṣẹ sínétọ̀, ṣé ẹ lè dín pápásì fún wọn dáadáa ni? Òye ẹ máa kan méjì papọ̀ ni, àbí ẹ máa kó sínú báàgì fún wọn, tẹ̀lé wọn lẹ́yìn kọ́ máa ṣe ń jẹ tó bá ti di bí ànáwà bí kinní yẹn bá ṣe rọ́ọ̀ṣì sí, láì mọ̀ wípé bàbá fi ṣe politics ni. Ìwọ tó o bá rí bàbá ńgbà náà, ṣó o lè sọ wípé bàbá Tinubu lè dárìn? Bàbá tó jẹ́ wípé tẹni wọn máa rìn báyìí tó dàbẹ̀ nípa fẹ́ dà wọ́ bàbá ẹdí bàbá mú ẹdí bàbá mẹ má yẹ kí bàbá ṣubú, disgrace ọmọ Yorùbá ẹ má yẹ kí bàbá ṣubú. Àṣé politics ni gbogbo ẹ̀. Here we are today. Àwọn nọ́dánà ti wá rí wípé bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bí àṣà àwọn slang àwọn orí TikTok. Wọ́n ní bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ wọ́n ti ro 1+1 pé bíi ti Yar'Adua lélẹ̀ máa end sí. Bíi ti Yar'Adua ní Yar'Adua ò gbédébì kankan, Jonathan ló take over, ẹjẹ́ àfún ní support. Kì í ṣe wípé nọ́dánà náà nífẹ̀ẹ́ Tinubu àbí bóyá pé géèmù yẹn náà ló ṣe kinní kan. Nítorí géèmù ara wọn tán láwọn fẹ́ play òun ni wọ́n ṣiṣẹ́. Wọ́n wá ṣe kí ni o, wọ́n mú kí ni o, wọ́n wá play géèmù yẹn pé pẹ̀lú bí Tinubu ṣe ṣe yìí, ṣebí Shettima nọ́dánà ni vice kò lè láàsì. Kò lè láàsì, kò ní pẹ́, Shettima ló máa take over, ṣùgbọ́n ilẹ̀kùn padà mú wọn lọ́wọ́. Ẹni máa kú pàdé ẹni máa pa. Àwọn nọ́dánà believe pé àwọn calculate, Tinubu náà ń ṣe calculation tiẹ̀, ẹ wá wo gbogbo ẹ̀ bẹ́ẹ̀, ó ti wá bọ́ sí kanra lónìí. Kí ni mo wá sọ débi ọ̀rọ̀ yìí? Ní ọdún yẹn PDP òun ni Gani, bó ṣe wá rọ́ọ̀lù Labour Party we don't know. Àwọn bàbá tó ti kú yìí, kí lorúkọ dádì tó ti kú yìí tí wọ́n máa ń jà fún road vivo yìí, kí lorúkọ bàbá ẹ̀? Kí ni mo fẹ́? Bàbá Ayọ̀ Adébánjọ, ọ̀run yín re, káwo re yín kó máa jẹ nímọ̀ rẹ̀ bàbá, ẹgbìyànjú ti yín náà nílẹ̀ Yorùbá. Àbí kò yé wa báyìí? Àwọn bàbá náà gbé road vivo, tó gbé Labour Peter Obi ó di fíìmù lọ́dọ̀ Ganiyu Ige Adams.
kó fún wọn support kó ṣe gbogbo ẹ̀ ó níye millions tán gbé tí bàbá Adébánjọ tí wọ́n gbé fún Gani ó lè mọ̀ pé iṣẹ́ ẹ̀ pọ̀ ńlẹ̀ lọ́dọ̀ tèmi àfi tí bá kàn gbójú kúrò ń bẹ̀ ó níye millions tó gbà lọ́wọ́ bàbá Adébánjọ tó gbé fún ẹ tó fi ṣiṣẹ́ yẹn pa fún Tinubu ní Lagos State tí ọmọ Yíbò fi wọlé tí bàbá fi lulẹ̀. ohun tí ń tán lọ́dún eégún ó ti ṣe tiẹ̀ nígbà yẹn alọ́ tiẹ̀ ti lọ nígbà yẹn ó wọ̀ ẹ́ lára débi wípé ó jíṣe ó gbé Peter Obi wálé ó ṣáná sí kámẹ́rà kí Tinubu rí àti pé kí ló fẹ́ ṣe gan àti kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni Dáúdà ẹ fẹ́ dà nǹkan tí Tinubu máa ṣe nǹkan tí Dáúdà ẹ máa dà òun náà ló ti ń fi ilẹ̀ sìn ta ló ń yáta tó tún súfẹ́ at the same time sìn ìwọ ni kò wá ṣe wípé ọ̀rọ̀ Tinubu nìkan bí mo ṣe wá rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sìn 99 ọmọ Yorùbá both home and abroad àtàgbà tọmọdé náà ti wá kẹ̀yìn sí Gani àbó òrí bẹ́ẹ̀ ni ìwọ ló wá sọ̀rọ̀ ẹdẹni tó ń ṣe àtàṣe mọ́ gbogbo àwọn baálẹ̀ àwọn ọba ìgbèríko àwọn ọba táàtì ìgbúrò wọn rí àwọn táàtì ẹ̀ mọ̀ pé wọ́n jọba tó wà nínú kọ́lọ́fín tó wà nínú ahoro tó wà ibẹ̀ àwọn yẹn ni Gani ń bá ṣe ń sìn gbogbo ọba tá a mọ̀ gbogbo àwọn àgbààgbà gbogbo wọn pátápátá ló ti fi ọ̀tẹ̀ tó ìyẹ́rìtì ní ọ̀dọ̀ bàbá Aláàfin Adéyẹmí àná tó ti fi hùwà sí wọn torí o mọ̀ pé nǹkan tó ń tọ́ lọ́dún eégún ìwọ náà ti miscalculate. Tí àwọn ọmọ OPC back to the matter tẹ́ bá rí wọn tó fọ́n ta gbèsè online tí wọ́n pariwo Ìgbòho kí ló kan Ìgbòho ń bẹ̀ ẹ̀ṣẹ̀ wo ní ti Ìgbòho ṣé Ìgbòho ni bàbá Tinubu ni ṣé Ìgbòho ni gọ́fúnà ni kí ló dé tí OPC fi kanra mọ́ Ìgbòho ọmọ Yorùbá ò dẹ̀ pé ẹ̀yin ọmọ OPC pé ká ẹ wá protect wọn àìní nǹkan ṣe ló wọ́rì yín mo wá fẹ́ bẹ̀ gbogbo àwa mídíà tó kù tá a jẹ́ òríjìnà ọmọ kóòtù tí ọ̀rọ̀ yé torí ibi tí Gani àti àwọn ọmọ OPC ń bá lọ wọ́n fẹ́ kó di ìjà wọ́n ṣàfẹ́ bà ìrù ẹkùn jẹ́ ìwọ tí o bá lọ́pọlọ yára ẹ ní brain gbogbo fídíò tí àwọn ọmọ OPC Gani ń ṣe síta mídíà ẹ má jà bá wọn gbé mọ́ wọ́n fi make ara wọn popular wọ́n fi relevant náà wọnà àti jẹ ni àwọn náà fẹ́ make ara wọn relevant ní Ìgbòho ò bá wọn sọ̀rọ̀ Yorùbá ò pè wọ́n Ganiyu Ìgè Adams ìdí tí àwọn Yorùbá ṣe ń pe Gani lógun ọ̀fẹ́ lógun ojo nítorí ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni kì í ṣe pé torí ọ̀rọ̀ OPC ó yàtọ̀ síra wọn ọmọ Yorùbá mọ̀ wípé kò sí agbára tí OPC lè fi protect wa mọ́ àfi tí one condition ẹyọ kan ló wà nílẹ̀ tí agbára yẹn ṣe lè padà sí ọwọ́ yín Baba Tinubu yìí President Bola Ahmed Tinubu is the only one only joker only person only man only leader lásìkò tá a wà yìí tó lè ṣe kí ni tó lè bá yín gbé agbára yẹn padà tí ò bá jẹ́ wípé Gani ti láìkì ọ̀tẹ̀ tí ọ̀tẹ̀ ti jẹ ìfun àtẹ̀dọ̀ ẹ̀ tó jẹ́ wípé ó láìkì ọ̀tẹ̀ burúkú ìbá má jẹ́ wípé ó ti gbógun ti Tinubu kó ṣe mọ níwọ̀nba kó má pọ̀ jù ni a lè wá bó ṣe máa báwọn àgbààgbà kan sọ̀rọ̀ àwọn àgbààgbà yẹn ló máa wá kàn sí bàbá Tinubu ṣe bí bàbá Ọbásanjọ́ ló mú wọn tó ṣe kíni tí wọ́n sign President Bola Ahmed Tinubu tún wá débẹ̀ wọ́n á mọ bó ṣe máa ṣe as a president àti gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like wọ́n flag mi ẹ má bínú tẹ bá rí fídíò yẹn tó skip lọ́dọ̀ mi bí ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like President Bola Ahmed Tinubu ni ó lè bá yín gbé kinní yẹn kúrò òun ló lè dá agbára yín padà sọ́dọ̀ yín ẹ̀yin OPC èyí tó yẹ kẹ́ ẹ wá ẹ̀yin faction ti Gani kẹ́ ẹ ti para yín dànù ẹ̀yin other faction tó kù torí ọ̀nà ẹ̀pẹ́ tó 4 faction àbí nǹkan kan tó yẹ kẹ́ ẹ wá àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe máa lọ bá bàbá Tinubu kí ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè gbé kinní yẹn kúrò kí wọ́n tún kọ́kọ́ tún ṣe kẹ́ ẹ lè ní agbára yẹn padà ẹ ò wá yẹn ẹ ṣe yẹn mo ti fọ́ lẹ́nà mo ti sọ àìdẹ́ oríṣiríṣi ẹ lọ bá Gani knows what to do ó mọ ibi tó yẹ kó tẹ̀ ó mọ nǹkan tó yẹ kó ṣe ẹ béèrè ó tọ́ lọ́wọ́ Gani ẹni kí Gani jẹ́wọ́ fún yín ṣùgbọ́n gbogbo àlàyé mi kò wọ etí yín ṣẹ́yìn ọmọ Gani lẹ́ flag mi ẹ ti wà ń bí ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú rìn
President Tinubu òun ló yẹ kó bá yín ṣe option tó wà nílẹ̀ kó find solution sí ṣùgbọ́n nígbà tí Gani ti fi ọ̀tẹ̀ bá ọ̀dọ̀ Tinubu jẹ́ báyìí sí nǹkan tó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀sán àti òru pẹ̀lú Tinubu báwo ni Tinubu ṣe fẹ́ bá yín ṣe rí bó ti dojúrú báyìí bí ẹsẹ̀ tẹ́lọ̀ Gani ti mọ̀ wípé òun ò lè lọ sọ́dọ̀ Tinubu mọ́ báyìí kí ló wá dé tó wá ní ká máa gbógun ti Ìgbòho torí Ìgbòho kì í ṣe gọ́fúnà kò sí lára political stakeholder kankan Gani béèrè olóòkọ lẹ́tà tí Gani pariwo òun kọ ó mọ̀ọ́mọ̀ fẹ́ fi sọ ó bìlú ipò òun fẹ́ fi sọ President Bola Ahmed Tinubu lẹ́nu àti àwọn governors àti àwọn ọba Gani mọ òtítọ́ ó dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn mọ òtítọ́ ṣùgbọ́n nítorí ọ̀tẹ̀ tó wálé ayé wá ṣe láti lè justify ara ẹ̀ ó fẹ́ sọ gbogbo àwọn state governor lẹ́nu ó fẹ́ sọ àwọn lọ́balọ́ba àwọn àgbààgbà lẹ́nu òun ló ṣe pariwo láti bí over 2 years òun kọ lẹ́tà o òun kọ lẹ́tà o òun kọ lẹ́tà o kí gbogbo àgbáyé ká lè máa sọ pé ẹ̀yin gọ́vnà náà ẹ ti ẹ̀ gba lẹ́tà ẹ̀ka ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìkànnì yín ẹ dá sí Gani ẹ fún Gani ní support ṣùgbọ́n ní àwa tá a ti mọ òtítọ́ tá a mọ̀ wípé géèmù ni Gani ń play ó mọ ìpínlẹ̀ kù ti mọ́ ń lọ́wọ́ okay ṣé irú bàbá Ọọ̀ni òun ni Gani fẹ́ lọ bá nísìn kó bá òun bá bàbá Tinubu sọ̀rọ̀ ṣé the same Ọọ̀ni tó ń bá ṣe rival torí gbogbo wa la mọ̀ pé òun bọ̀ Ọọ̀ni ṣe rival ẹ wo bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adégbàrà tí wọ́n dé bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n lù pa níbi ibẹ̀ àwọn bọ́ìsì Gani tí Gani kó sí pálásì Aláàfin Ọ̀wọ̀ Adé àwọn ni wọ́n na bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n fògùn gbá o àti dírẹ́fà àti ìyàwó iṣẹ́ owó Gani ni o ká ẹ lè máa mọ irú èèyàn tí Gani jẹ́ o Gani tó dé bọ́ síta tó máa ní information dọ́wọ́ òun Òkè Ògùn wọ́n ti take over Òkè Ògùn it is true kì í ṣe ìsìn iná ṣe take over Òkè Ògùn tipẹ́tipẹ́ ni wọ́n ti take over Òkè Ògùn kí náà ṣe ń bẹ̀ wọ́n wakùsà ń bẹ́ẹ̀. Gani ní old Ọ̀yọ́ park o wọ́n ti take over information reach òun kó tó di pé ṣèwádìí àwọn èèyàn gbé yìí o Gani gbogbo wa la mọ̀ wípé wọ́n ń wakùsà ní inú old park Ọ̀yọ́ gbogbo information tó ṣẹ̀ṣẹ̀ ń gbé síta almost everybody ló ti ní dání it is not a new information àwa dẹ̀ mọ̀ pé kò sí agbára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọn ò mọ̀ tí kò yé wọn nítorí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ òun ni wọ́n ṣe ń pè pé Gani asàrẹ ọ̀nà kakanfò ó yẹ kó lè ta bíọ́bíọ́ kì í ṣe wípé wọ́n sọ fún ẹ pé as OPC person ipe kò kó àwọn ọmọ OPC wá a ti mọ̀ wípé kò sí agbára kò sí kankan bí ẹ̀yin ọmọ OPC bẹ́ẹ̀ sunkún látẹ̀ní di lásàjínde ká ẹ pariwo jù bẹ́ẹ̀ lọ ká ẹ ṣe oríṣiríṣi jù bẹ́ẹ̀ lọ ẹ lágbára kankan mọ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ lọ wábi jókòó ẹ lọ máa ṣiṣẹ́ gateman yín ẹ fi Ìgbòho lẹ̀ Ìgbòho kọ́ ló bá ti yín jẹ́ Gani gangan lórùn ayé yín ṣé wá rí Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ rèé ìbá padà work Gani ní ìtòrí ó wà lára nǹkan tí Gani ṣe sáré eré àsápajúdé tó fi lọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn because nígbà tó ti rí pé ọ̀rọ̀ OPC ó ti di kò sí kankan bẹ́ẹ̀ mo ti dẹbu ó wá wò pé tóun bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land definitely olórí security náà ló ń ṣì jẹ that means to say every security organization tó bá wà nílẹ̀ Yorùbá àbí private one àbí anyone wọ́n á wà ní under òun àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ìfẹ́ bá gbogbo wọn lò ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ tí ò sọ wípé òun àtàwọn ọba àwọn elis ọba wọ́n jọ wà bí ojú ẹgbẹ́ ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò ṣe pọ́ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní torí àtijẹ against ọmọ Yorùbá ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò kì í ṣe pé gbogbo àwọn security organization tó kù ló fẹ́ kí wọ́n wálẹ̀ kó ṣàjọ òun nìkan torí gbàrà tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ tó fẹ́ kí àwọn other organization àti group security kí wọ́n bá ẹ ṣe wàá wu ìwà ẹ̀ wàá rẹ ara ẹ sílẹ̀ even kò tiẹ̀ jẹ́ modern rẹ there is a way tó ṣe yẹ kó ṣe go about it tí àwọn èèyàn á fi gbà fún ẹ tá a fi mọ̀ wípé òkè lóòótọ́ kò ṣe ayé ìgbà yẹn mọ́ but you know èyí tó fi máa ṣe yẹn a ò mọ irú story tí létà láàfin àná tó pa fún ẹ tó gbé parí tó ṣe believe ipò ti wà bọ́ fún gbogbo ọmọ kóòtù wá gbọ́ o ọ̀tẹ̀ tó ṣe títí
tó ṣe tó kó sí inú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀wádé. Ìgbà tí ọ̀tẹ̀ máa bí rádaràda tó máa bí ilẹ̀, mo máa sọ fún yín, àbòsí àtọ̀tẹ̀ ò dáa, ó máa ń tẹni rì ní àbàtì ẹgẹ́. Nígbà tí ọ̀tẹ̀ máa gba tó máa gbilẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin, gbogbo ìjà yẹn jáde lóríṣiríṣi. Bẹ́ẹ̀ làwọn kan ṣe pé baba Aláàfin má jà ṣe báyìí, don't go that route, we love you, try to show love. Ẹ ṣẹ̀ṣẹ̀ meet àwọn èèyàn ní, ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ dé, ẹ farabalẹ̀, ẹ welcome àwọn èèyàn, ẹ ṣe kinní kan. Gani ò jẹ́ kí Aláàfin Ọ̀wádé gbọ́ o. Ó ní kán gbójú sókè, ní kán gbé parí for everybody, torí Aláàfin ju gbogbo everybody ilẹ̀ Yorùbá lọ. Okay, ìgbà tí ọ̀tẹ̀ máa wá jàrábà everything, àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n fàfà títí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yẹn débi tí àwọn èèyàn lọ ń ṣí nǹkan tí ò yẹ kán ṣí, wọ́n ṣí treaty torí Aláàfin. Mo rántí wípé àwọn ni wọ́n kọ Dúrójoyè àbí Dúrójayé tó jẹ́ media personnel wọn Aláàfin Ọ̀wádé, òun ló kọ síta, orí Punch ni mo ti rí lọ́dún náà tí ó kọ síbẹ̀ wípé Aláàfin ní treaty àwọn Bìrìtìkó, àwọn ni wọ́n pè wọ́n náà, sọ wọ́n ní Yorùbá. Then wọ́n wá kọ síbi treaty yẹn, bó ṣe sọ kinní yẹn síbẹ̀, wọn ever mọ̀ wípé gbogbo ọmọ Yorùbá ṣì lọ wá àṣírí yẹn. Everybody ṣe ṣí lọ sí online yẹn lórí Google la lọ ń wà wákùwà, ibi tá a ti tútùkùtù àpadà rí gbogbo treaty tí wọ́n sọ, àwa rí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ rí. Ẹ bá mi kọ àwọn ibi tí wọ́n pè ní of Yorùbá land. Ṣé mọ̀ wípé lára ìjà yẹn ni wípé Ọọ̀ni ò gbúdọ̀ fi anybody jẹ oyè of Yorùbá land. Àwọn Aláàfin Ọ̀wádé nìkan ló gbúdọ̀ jẹ of Yorùbá land, tí Ọọ̀ni gbúdọ̀ jẹ of Oòduà. Ọ̀tọ̀lá jajajajaja ìjà yẹn láàrin ibi tá a ti ń ṣe fàáfà ni àwọn àṣírí ti jáde. Ẹ̀yin tẹ́ bá sì rántí, àwọn ìlú wo ni wọ́n pè of Yorùbá land nínú treaty yẹn tí àwọn British tí wọ́n kọ síbẹ̀? Èmi á dárúkọ Akínmọ̀rin, Sábẹ, ó yá ẹ̀yin tèmi, ó yá ẹ bá mi dárúkọ àwọn tó kù. Àwọn ìlú wo ló tún kù? Tèdè, God bless you, Sábẹ, Akínmọ̀rin, Tèdè, ó sì kù Ọ̀yọ́ Aláàfin. Èwo ló tún kù? Ìṣẹ́yìn àbí? Ó dẹ̀ pé Ìṣẹ́yìn wà ńbẹ̀ àbí kí má gbé wọgbó. Ìṣẹ́yìn wà ńbẹ̀. Màámi ẹ ṣeun. Lọ́rọ̀ kan ṣá, gbogbo ibi tán ní treaty yẹn of Yorùbá land wà kò ju bí 6 àbí 7 tí a rí nínú ibẹ̀ yẹn tí wọ́n kọ. Ìkìrun, òkè, wọ́n ṣáà wà ń bẹ̀. Gbogbo èmi ní Èkìtì state, Ààrẹ Ọ̀nà Kakanfò wá jẹ́ ká mọ̀ nígbà yẹn wípé ibi tí wọ́n pè ní of Yorùbá land nìyẹn, kò dé Èkìtì, tó já sí wípé àwọn Èkìtì of Oòduà ni wá, àwọn Oǹdó of Oòduà ni wọ́n, àwọn Ògùn ni ìwà mọ̀ bẹ́yẹ̀ of Oòduà náà ní. Lọ́rọ̀ kan ṣá, gbogbo wa tó kù of Oòduà, àárín ibẹ̀ yẹn nìkan ni ó wá jẹ́ of Yorùbá land. Now kẹ wá wo ibi tí ọ̀tẹ̀ tó ti kó bá Gani. Ṣé mọ̀ wípé Aláàfin àná tó fi jẹ, wọ́n ti po ọ̀tẹ̀ sí nínú, ọ̀tẹ̀ yẹn lòun náà gbé parí. Ìgbà t'Aláàfin eléyìí dé, ọ̀tẹ̀ yẹn náà ló download sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀wádé. Bí wọ́n ṣe gbé fún Aláàfin Ọ̀wádé, ọ̀tẹ̀ yẹn náà l'Aláàfin gbé straight. Ìbá jẹ́ wípé wọn ò ṣe ọ̀rọ̀ yìí débi wípé àwọn èèyàn lọ ń ṣìwé treaty tí wọ́n fi mọ̀ wípé àárín yẹn nìkan bíi ẹ̀bà bí ìlú 5 sí 6 7 nìkan ní of Yorùbá land. Gbogbo wa la ṣe ń bìlíìfù wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Gani of gbogbo ilẹ̀ Èkìtì, Oǹdó, Lagos, Ọ̀ṣun, Ògùn. Gani, ó jẹ́ mọ̀ wọn ara ẹ̀. Gani Yige Adams, ó jẹ́ mọ̀ wọn ara ẹ̀. Torí ajá tó máa lọ sẹ́kìtì tá ń yẹ̀yẹ́ ẹ̀ tó báyìí lọ kágbádá duolè bẹ́ Ààrẹ generalismus ẹ ò dé Èkìtì o, a kì í ṣe of a treaty o, of Yorùbá land tó ń sọ láàrin Akínmọ̀rin, Sábẹ, Ìṣẹ́yìn, Ọ̀yọ́ Aláàfin kò dé Èkìtì. Tó Oǹdó gan tí o ti wá, oyè tó jẹ òde Oǹdó níbi tó ọ̀nà ti bí ẹ, kò dé gbogbo Lagos, dé Ògùn, dé Kwara, dé Kogi. Ṣó ti wá rí nísìnyí wípé ibi tí ilẹ̀kùn tó ti wá mú ẹ lọ́wọ́, ibi tí ọ̀tẹ̀ ti jọ ẹ́ mọ́lẹ̀ nìyẹn. Ní ìgbà tí agbára OPC ti lọ, tó ti lọ sásí abẹ́ of Yorùbá land, ìbá jẹ́ wípé o rọra jókòó pa síbẹ̀ kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, kò sẹ́ni tó máa tú kinní yẹn. Ó yìí máa fi kó wa lómi ọbẹ̀ jẹ́ dèní eléni Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá, because
Gani tó bá ń pèrè generalismus of Yorùbá land lójú tí ẹ ó believe wípé gbogbo àwa tó kù a believe wípé of gbogbo Èkìtì Oǹdó Ọ̀ṣun Èkìtì Lagos àbí má tọrọ ẹ generalismus of Yorùbá land tó máa ń sọ yẹn bó ṣe ń sọ yẹn of Ọ̀yọ́ lójọ láti mọ̀ láti fi sínú máìdí wa generalismus of Ọ̀yọ́ land wọ́n ti ní Ọ̀yọ́ land nìkan ló ń jẹ́ of Yorùbá land so generalismus of Ọ̀yọ́ land nìyẹn not of Oòduà ó lè halẹ̀ ní Èkìtì níbi tó ti forí mi sọlẹ̀ Oǹdó tó ti bí ó lè halẹ̀ generalismus ńbẹ̀ ó lè halẹ̀ ṣé wọ́n recognize àfi tó bá kàn fi ṣàpọ́nlé fún ẹ bí ó lọ pátí àbí ó lọ sí òkè ṣọ̀kan àbí ẹ pàdé wọ́n kàn fẹ́ fi pọ́n ẹ lé ó tún máa bínú náà bẹ́ẹ̀ yẹn o àlàyé ibi tó ti ṣe mistake ni mò ń sọ fún o ó tún ti máa bínú bẹ́ẹ̀ yẹn o ní ìsìnbàjá o àwọn àlàyé yìí lọ́pọ̀lọpọ̀ mídíà ò ní sọ fún ẹ o okay now ó wá ló kọ lẹ́tà sí gbogbo àwọn lọ́balọ́ba ṣé àwọn ọba tí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé àti àwọn ọmọ Ọ̀yọ́ ti jẹ́ ká mọ̀ wípé wọn ò kì í ṣe of Yorùbá land òun ló fẹ́ kán gba lẹ́tà ẹ̀ka Àsàrẹ Ọ̀nà Kakanfò ẹ bá wa dá sí i bàbá mi kí ló ṣe wà ń bẹ̀ bá mi kí ló ẹ bá wa hàn mùtà. Màámi mú kí yín o. Ẹ ṣé. Mú kí yín bẹ́ẹ̀. Níwọ̀n bá àlàyé tí mo ṣe yìí ẹ bá mi fi kún fáwọn èèyàn wa ṣe. Bàbá Gani Adams ọkọ̀ jẹ́ wípé ìlara ló ń bá bàbá jà kì í ṣe pé ó nìkan míì. Tí bàbá bá ti mú ìlara kúrò gbogbo nǹkan ó gún régé fún bàbá yẹn ṣùgbọ́n ìlara kò jẹ́ kí anybody lè rí ìjà wọn gbé rárá. Ok, ìtara èyí tí wọ́n ti fi mú Sunday Igboho èmi tẹ̀ wá ń bi wọ́n wípé ṣé Sunday Igboho bá wọn play competition ni àbí torí àárín yìí ò fẹ́ yé mi ṣé Sunday Igboho ló sọ pé ká má lọ sọ́dọ̀ Tinubu ni àbí ká má dọ́dọ̀ Tinubu ni bẹ́ẹ̀ kíní kan ni mo rí o òwò tó bá ń lékun sí ẹ tó ń léjò sí ẹnìyẹn padà ejò yẹn bá padà ṣẹ́ ẹ padà o kó má jẹ́ kó ló ń ṣán bàbá jẹ padà yìí torí wípé mi ì lè parọ́ tàn yín ìràwọ̀ yẹn ti ń wọlẹ̀ ìràwọ̀ bàbá Gani ti ń wọlẹ̀ pátápátá dẹ́n tó bá dé lè wọlẹ̀ kọjá bí ilé ìyẹn ló máa burú jù ìbẹ̀ àtúnṣe wà tí bàbá ìbá lè farabalẹ̀ tán bá lè wò pé òkè wájú òṣè lọ ẹ̀yìn òṣè padà rí fẹ́dúrà ti ká wọn lọ́wọ́ kò ọ̀nà wo ni wọ́n gbà tán bá fajú bàbá Sunday Igboho gan mára mo jẹ́rìí bàbá òwò ẹ̀ bàbá ò máa wọ́ọ̀rì tiwọn bàbá ò kúkú ní kọ̀ ju wípé òkè kájọ ṣiṣẹ́ pọ̀ tábà dẹ̀ máa ṣiṣẹ́ pọ̀ ọ̀nà báyìí la gbà àmọ́ kó wá máa lálẹ̀ mọ́ ẹni tó ti mọ̀ ọ̀nà tàbí ẹni tán gbé ọ̀nà lé lọ́wọ́ kó wá máa halẹ̀ ìyẹn ni ò lè ṣeé ṣe ṣùgbọ́n gbogbo nǹkan tí mo rí pé ó ń bẹ níwájú bàbá Gani ṣé gbogbo àrọwà tẹ́tí ń pa látàkàn yìí kò dọ́dọ̀ wọn o gbogbo nǹkan tí ń bẹ lọ́kàn bàbá ni wípé bí OPC ṣe parun kí èrò ẹ̀kọ́ náà kó parun nígbà tí èrò ẹ̀kọ́ bá ti wá parun kí wọ́n ti ń ṣe èrò ẹ̀kọ́ nìkan o àwọn tó wá wá gúrùpù míì tó jẹ́ pé gbogbo gúrùpù tó dìde tí wọ́n rí pé ó ń dìde yìí kò tí wọn fẹ́ kí kankan gbérí tó kí gbogbo wọn kájọ wà bákan náà nǹkan tí mo rí pé bàbá yìí fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti gbéga ó ṣòro fẹ́yàn láti rẹ̀ kalẹ̀ o Ọlọ́run ti gbé bàbá Ìgbòho ga o kódà mi ìrọ pé bàbá Ìgbòho ó lè lò ó títí débi wípé àwọn lè bá federal connect láíláí mi ìrọ pé àwọn gan rò débẹ̀ àwọn nìyí lè ní bàbá Gani dà lè ní àwọn méjèèjì nìyẹn òkè ta ni wọ́n wá rí ṣàṣà lọ́mọ Yorùbá tó jẹ́ wípé kò gba ti Sunday Igboho lè ní ṣàṣà ni kí bàbá Gani Adams kó pàṣẹ lásán ẹ rí wípé àṣẹ yẹ kò mọ ju àdọ àwọn kíná polúkọ àwọn OPC lọ gbogbo àwọn OPC tàdé sọ yìí náà OPC faction tiwọn náà ni tí bàbá bá ní pé bá ṣe ń ja pàjáǹjarùn yìí tó bá jẹ́ pé agbára ń bẹ lọ́wọ́ wọn lóòótọ́ tó dá wọn lójú ó yá kán gbìyànjú ẹ̀ wò bóyá ìjọba máa gbé wọn àbí ìjọba ò ní gbé wọn àmọ́ bàbá ò fẹ́ kú ikú ló wọ́n bàbá kiri sí báyìí ó ti tó àkókò wákàtí ti tó so mo rò pé ẹni tó ní pé wọ́n dífá fún wọn ó dẹ̀ pé òótọ́ ni o ó dẹ̀ pé òótọ́ ni wọ́n ti dá ifá ikú so ifá tán dá fún bàbá
bàbá náà ò lè fẹ́ kọjá àyè wọn torí tán bá kọjá ibi tán wà yẹ agbádá funfun yẹ kó má lọ dà dúdú kó má lọ di dúdú padà. Gani ó dààmú Gani mọ́mọ́ dààmú. Kíní kan mo láìkí wọn sí wọn máa ń sòótọ́ wọn ní àwọn ọmọ Yorùbá kò fẹ́ tì wọ́n sẹ́ni kú ni mo rí wípé àwa náà fẹ́ tì wọ́n sẹ́ni kú lóòótọ́ ẹ jẹ́ kí bàbá máa mánéjì wọn bá ṣéjì tí wọ́n ti ní lọ́wọ́ ó fẹ́ lómi láyé. ẹ ṣeun Ìgbòho tẹ́ fẹ́ para yín lé lórí mo sọ fún yín wípé lókè Ìgbòho mà ti kọjá level tẹ́ máa fi sí yẹn ẹ bá mi kí ló ẹ bá wa mú ẹ ṣe ok ẹ fẹ́ sọ nǹkan. bẹ́ẹ̀ ni ẹ jọ ṣe rí bàbá Sunday Igboho yìí náà àwọn náà ṣèkà fún bàbá Gani o silent tàtẹ̀wá silent yìí ó ti pa wọn kú pátápátá kódà kó kún àwọn ibi tán lè bá yọ sí wọn ìbá ṣe pé bàbá ṣe ń sọ̀rọ̀ ni ká ṣe tàbí ẹ bá jẹun tàn yín kódà wọ́n ti lè mú wọn balẹ̀ àmọ́ silent yìí ó kì wọ́n pátápátá débi wípé wọn ò mọ solution mọ́ ok ẹ wo gbogbo bó ṣe operate bó ṣe gbogbo ẹ̀gbọ́ fídíò wo lẹ tó fẹ́ rí ta kínní òun ló ń pa wọn kú lọ òkè yín lẹ́ẹ̀kan sí. ẹ ṣe tẹ́ ti rí ṣé ti rọ́mọ yín kó lè máa mọ bóyá ń lọ General Musa nìyẹn látòkè wá àṣẹ tó bá ń gbọ́ àṣẹ látòkè wá àṣẹ ti wá lọ látòkè àṣẹ ti wá ọ látòkè ọmọdé yẹmọ ìpè kí wọ́n máa ṣògo lọ ọ̀rọ̀ mà ti jáde lẹ́nu Ọlọ́run ọ̀rọ̀ àti dé ládé ọmọ ológo Gani wá wò ó mo ní o má bàjá Gani mo ti fún ẹ ní àwọn clue nǹkan tó nídìí ó rí nǹkan tó lọ ni má para ẹ̀yin ọmọ OPC ẹ má para yín mo ní ìgbà ló nígbà ń lo àsìkò ní gbogbo nǹkan ní ìgbà tó jẹ́ àsìkò Gani ọdún nílẹ̀ Yorùbá ọba gbà fún ìjòyè gbà fún ẹ gọ́ọ̀mẹ̀ntì gbà fún ọmọdé àgbàlagbà everybody gbogbo tó ń jẹ́ Yorùbá ló gbà fún ẹ ènìyàn kan kì í jẹ́ kí ilẹ̀ fẹ́ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé lóòótọ́ o lè mọ òwe ju Ìgbòho lọ Ìgbòho bọ́ síta kó sọ pé educationally o òun àti ẹ o òun compete ó lè jù lọ lọ́jọ́ orí mi ò rọ́jọ́ kan tó máa dé yẹmọ́ bọ́ síta tó ní òun àti Gani o lọ́jọ́ orí òun ò ń ṣẹgbẹ́ o ó lè lówó jù lọ mi ìrọ́jọ́ tí ọmọdé yẹmọ́ bọ́ síta tó ní tó bá sọ̀rọ̀ wípé owó mo lówó ju Gani lọ mi ò tí ì gbọ́ tó o bá lò ó mọ̀yàn ó wà intelligent ó ní everything ju Ìgbòho lọ wàláì kò sọ́jọ́ tí Chief Ìgbòho bọ́ síta tó wá dispute ẹ̀ tó ever sọ wípé irọ́ ló ń pa gbogbo nǹkan tó lò ní jù lọ gbogbo ẹ̀ lágbà wípé ó ní jù lọ ìgbà tó dẹ̀ wá ní nǹkan tó ní tó mọ̀ pé gbogbo nǹkan ló fi jù lọ kí ló dé tó wá dúró síbi àgbà ló máa ń rárá gbà torí àgbà tó bá yẹ kó dúró kó fara balẹ̀ kó o fi ara gbà nígbà yẹn tó o bá kọ̀ tó o fara gbà wàá yẹ̀yẹ́ ara ẹ o ti ṣàgbàdo mọ́dì o ti dó wà mú ṣeré fẹ́ dìyẹ ìbájẹ́ wípé ìgbéraga kò pọ̀ fún ẹ ó dẹ̀ miscalculate náà ni o gbogbo wàá rí wípé gbogbo géèmù tó play pátápátá ó fẹ́ outsmart everybody ó ń gbìyànjú bọ̀ ó like ọ̀tẹ̀ ó inú ẹ̀ ò dáa òun ní gbogbo kìíní ìṣe jálù ẹ̀ at the same time ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ nǹkan tó jálù ẹ̀ gan èmi I can feel you spiritually I can feel you gbàgbé pé òun jáde ó múra ó ṣe gbá kan ìwọ gan mọ̀ pé ó wà okay rẹ́rẹ́ ti rún gan ni lẹ́kún ti mú ẹ lọ́wọ́ gan ni torí kò sí anybody tó ń bọ̀ wá gbówó kankan fún ẹ politically this time around láti ṣe kí ni àti wọ orí àpèrè presidency òun lógún èèyàn tó máa gbé Tinubu sọ̀kalẹ̀ níbi tó wà yẹn ẹ gbàgbé òṣì ṣé Yorùbá ṣáà dìbò fún bàbá Tinubu ní 2023 ṣé kò manova rẹ̀ débẹ̀ báwo lẹ ṣe wá ẹ̀sọ́ ẹ̀ tí pé tí Yorùbá ò bá tún dìbò this time around kò ní mọ bó ṣe máa remain rẹ̀ síbẹ̀ ṣé Obi ló tún bọ̀ wá gbowó fún Gani lọ́dún yìí ní sáà yìí báyìí àbí Àtíkù because everybody ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé lẹ́kùn ti mú ẹ kò sí nǹkan kan mọ́
ọba ti má da àwọn ọmọ ẹ̀ síta mo dẹ̀ wọ́n ní o the more tó ṣe rán àwọn boys ẹ̀ síta ó rò wípé Ìgbòho lẹ̀ ń gbógun tì mo ní Gani ìwọ ló ń para ẹ̀ you are exposing yourself òun jẹ́ ìwọ̀nba tó yẹ kó máa fi rú àwọn èèyàn tó ilé máa rí ṣèjì gbà lọ́wọ́ wọn tí ò ń ṣọmọ Yorùbá ṣe ó rá àwọn ọmọ ẹ̀ tó ń tì síta the fact pé wọ́n bọ́ síta wọ́n ń jà bẹ́ẹ̀ ni pé nǹkan ti bọ́ lọ́wọ́ wọn ó ti tán fún yín Gani ó ti finish fún and all this thing it's enough message fún àwọn other people tó yẹ kó ti rí nǹkan gbà ṣé bó gbìyànjú ó try now láti sọ wípé kó lọ meet àwọn èèyàn àwọn boys bàbá Ìgbòho láti sorry bàbá Tinubu wípé kí wọ́n lè parí ìjà láàrin ìwọ àti ẹ̀ bọ́ ó ti rere ti run ó ti bà nǹkan jẹ́ jù gbogbo àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá lòun bá ṣọ̀tẹ̀ nígbà tí bàbá Adéyẹmí àná Aláàfin àná tó wà láyé ó gbà fọ́ba kankan ó respect anybody àgbàgbà ó wúlé wọn lórí ni ṣòwárélé tó finish ẹ tó wá crown it all Ọlọ́run gan kẹ̀yìn sí onígbéraga àdúrà onígbéraga kì í gbà Bíbélì gan sọ wípé tó o bá rẹ ara ẹ sílẹ̀ wọn Ọlọ́run á gbé ẹ ga kí ló máa take Gani láti rẹ ara ẹ sílẹ̀ be it whatsoever ẹni oyè tó bá òun kò jẹ ṣé wọ́n lo lówó jù ní gbogbo ayé ṣé olówó Dangote ni ṣé ẹ̀rí bí Dangote ṣe ń ṣe ni kí ló fa ìgbéraga tó báyìí fún Gani ìyẹn gan máa wọ́ndà àwọn gbogbo ọmọ Yorùbá tó bá ń sọ àwọn tó lówó tó gbé dání nílẹ̀ Yorùbá lénìí ṣe bí àárín Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá bàbá Ọ̀tẹ́dọ́ ni latest grandpa of our time Tẹ́mi ti bímọ congratulations to the Ọ̀tẹ́dọ́lá family àti kí lorúkọ ọkọ ẹ̀yẹn gbogbo wọn Mr. East ṣe bá máa rí Mr. Ọ̀tẹ́ very simple ma ọkọ la rí tó wọ mọ́ọ̀lù ẹ̀ nínú fídíò kan some years back yìí àwọn tó lówó tó ní kíní tó ní connection all over the world tó ní gbogbo ẹ̀ tán gbé dání wàá rí wọn very simple Gani kí ló ní gan tí gbéraga tó báyìí oyè wo gan ló wá jẹ téèyàn kan ò tí ì wá jẹrú ẹ̀rí gan lẹ̀ Yorùbá tó wá dogun tó ní ẹ́ lára torí èmi rí bẹ́ẹ̀ ni pé gbogbo kíní yẹn ti ní ẹ́ lára kò dẹ̀ sí ọ̀nà tó fi ní ẹ́ lára o láìkè ọ̀tẹ̀ o dẹ̀ ní ìgbéraga nǹkan méjì tó fi ní ìṣẹ́ nìyẹn ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò tí àwọn ọmọ kóòtù àjíire Yorùbá tó wá ń pè wípé òkè ó lò láwọn ọmọ ogun 20 billion ó lè kó wọn jáde kìkìdá kí ìjọba kí wọ́n bọwọ́ lùwé wípé kó o bọ́ síta kó o wá jà fún wọn ni ó dẹ̀ ti mọ̀ wípé o ti sign wípé ò ní jà láyéláyé mọ́ nínú Nàìjíríà àbí Yorùbá ti dá dúró ni àti ìdádúró àṣewánú Nàìjíríà lẹ́tà tó wá ń kọ yẹn kò sí gọ́fúnà tó máa kà tó máa react lé lórí àfi gọ́fúnà tó bá fẹ́ ṣẹ̀wọ̀n àfi gọ́fúnà tó náà bá fẹ́ forí àpèrè ẹ̀ pìtàn tó fẹ́ rí pọ́blẹ́mù pẹ̀lú federal agbára state ojú ti federal lọ nǹkan tó ṣe ní federal you are now looking for a state person to eradicate it who does that okay ṣé the same àwọn ọba tó ti rí fín tó ti níwọ̀n jámọ́ kankan àwọn àgbààgbà tó ti rí fín lánàá tó ìgbà tí ọ̀rọ̀ Ìgbòho ṣẹlẹ̀ tó fẹ́ twist ẹ̀ láti sọ wípé kí àwọn àgbààgbà àti àwọn ọba yẹn kí wọ́n hate Ìgbòho ṣé o mọ̀ pé gbìyànjú ẹgbàrà tán lọ bọ́ọ̀sì ilé Ìgbòho ó pe meeting fídíò yẹn sì wà lọ́wọ́ mi dèní lẹ́ni tó ní nísìnyí nígbà tí Ọlọ́run ti wá kán ẹ̀yìn kìnìún àtàwọn ajá ẹ̀ tó ń búramúramù ìyẹn Ìgbòho àtàwọn ajá ẹ̀ àwa la já ẹ̀ àbí lọ́dún náà lọ́hùn àbó ti gbàgbé fídíò yẹn ó ìwà lọ́wọ́ mi o ó dẹ̀ wà lórí Google bó bá fẹ́ lọ rí mẹ́ ṣùgbọ́n kìnìún tó náà kán ẹ̀yìn ẹ̀ lọ́dún náà lọ́hùn tó bá ń gbọ́ ògbógo fọ́lẹ̀ tèmi ògbógo fọ́lẹ̀ mi èmi aláìlẹ́nìyàn kankan Ìgbòho aláìlẹ̀ nìkan ó padà gbogbo fọ́lẹ̀ rẹ̀ ẹni tẹ́ ni wọ́n ti lé dànù wọ́n ti ká eyín ẹ̀ àtàwọn ajá ẹ̀ àwọn ajá ẹ̀ èmi number 1 ajá tó ní wọ́n ti gba ọ̀rọ̀ lẹ́nu wa ọmọ òun náà ni wọ́n fi ìlú àtìfọn tó ń wá ń yẹ́ sílé ní gbogbo ọba olóríire ilẹ̀ Yorùbá tí ò ṣọ̀tẹ̀ pátápátá òun ló ní ìdìgbò ní pálàsẹ̀ gbogbo àwọn gómìnà wa ló ń bá ṣe pátápátá àbọ̀ òrí píṣọ ni kí ló ń ṣe ẹ́ wo kó tútù wo ẹ̀bà ó jura wọn lọ a ní Ìgbòho ló ń rìn ní lọ́wọ́ sí so therefore ẹ bá wa sọ fún Gani
lọ sí mi pa àwọn boys ẹ ọkàn rò wípé gbogbo àwọn fídíò táwọn boys ẹ ń ṣe bóyá ó tu irun kan lára Ìgbòho wàláhì ṣe náà tún ṣiṣẹ́ fún Ìgbòho indirectly nǹkan tí kò yẹ nìyẹn mo ti ń sọ láti ọjọ́ ẹ̀ ìwọ gan ló wá ń ṣẹ́ṣọ́ ìfẹ́ fún Ìgbòho àwọn ọmọ OPC ló wá ń ṣẹ́ṣọ́ ìfẹ́ wọ́n ṣoògùn ìfẹ́ tán wá ń ṣe ògùn ìfẹ́ tán gbé kàrámọ̀ tán jẹ́ kí gbogbo ọmọ kóòtù àtàwọn tó hate Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gan ló wá ń jẹ́ kán love ẹ̀ stupidly báyìí Ìgbòho ti wá dẹyin lójú gbogbo wa báyìí ó ti dojú Yorùbá ìwọ ló sọ di bẹ́ẹ̀ lórúkọ Jésù ọ̀tá mi á lé mi débi ire mi o ọ̀tá mi ò ní sí mi láyé àfi tó o bá lé mi débi ire mi sẹ́ẹ̀ ó ní nǹkan tá a rí Ìgbòho tó ná lé kúrò nílùú tó expect ó máa rè ibi tí ìwọ Gani ò lè wọ̀ nínú Nàìjíríà lénìí ibẹ̀ mà ní Ìgbòho ń wọ̀ wọ́n máa invite ẹ̀ mà ní tìfọ́n ti lù with respect pé ọmọ wọlé 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 kanlẹ̀ wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé kí wọ́n tó lọ sọ́dọ̀ màmí Princess Adéọ̀kín ẹ̀yin mídíà olóríire tá a jọ ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù ajíire tó jẹ wá lógún gbogbo àwọn fídíò tí ọmọ OPC Gani bá bọ́ síta tó bá ṣe fún Ìgbòho ẹ má gbé mọ́ ẹ fi sílẹ̀ tí ẹ bá ti wá gbé fídíò wọn sórí péjì yìí does that mean pé péjì ẹ máa dead kò déèdì náà ẹ mọ iye other video tó wà ń ta tẹ máa gbé ẹ fi wọn sílẹ̀ ẹ má jẹ́ ká reply wọn mọ́ ẹ má gbé fídíò wọn mọ́ ẹ má dẹ̀ reply wọn mọ́ you know the reason why torí ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ kì í yé yín bọ̀rọ̀ ó tún ti bẹ̀rẹ̀ ṣe tó bá lo love Ìgbòho tó dẹ̀ love ilẹ̀ Yorùbá nǹkan ẹyọ kan péré ni Gani fẹ́ ṣe ó fẹ́ kí ìlú ẹkùn kó dàbí ti OPC ó fẹ́ sọ ọ̀rọ̀ yẹn di wàhálà kí ìjà ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ ìlú ẹkùn àti àwọn ọmọ OPC tí ìjà tó bá ti wá di woro sí woro tọ́jọ́ ń wèlé ara wọn ó ti di dandan ìjọba á dá sí i ẹ dẹ̀ mọ̀ wípé ká máa wo bóyá òun àti Mákindé jọ plan ní ẹni o wípé kó máa ṣe bẹ́ẹ̀ o kó lè provoke Ìgbòho kí Mákindé kó lè ṣe kí ni kó lè gbé embargo lé orí ìlú ẹkùn ní Ọ̀yọ́ state nìkan lágbára Mákindé mọ́ bóyá ẹjọ́ plan ẹ ní nǹkan tí Gani àtàwọn ọmọ OPC tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn tó bá ti wá dìjà á di wípé gọ́fúnà wa sọ pé ókè ẹ ti bẹ̀rẹ̀ gan ẹ ti ṣègbè ẹ ti ṣàwo ìlú ẹkùn o àwọn gbé embargo lé lórí àwọn ò fẹ́ gbé anything ìlú ẹkùn àwọn ò fẹ́ rí anything ìlú ẹkùn nǹkan tí Gani fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ó fẹ́ kó dìjà kó di rádaràda kó di kínní ṣe mọ̀ pé APC kò ságbára kò fẹ́ kán sí agbára fún ìlú ẹkùn náà ṣe mọ̀ pé tó bá ti lè ní déètì láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìlú ẹkùn ìṣe bébì ó sì nídìí breastfeeding ó nídìí iṣẹ́ lóríṣiríṣi gbogbo wa tá bá wá claim pa love Ìgbòho ẹ jẹ́ ká fún ní support tó bá wá fẹ́ fún ní support yẹra fún fídíò àwọn ọmọ OPC ẹ jẹ́ kó máa ṣe fídíò wọn ẹni fídíò tí Gani bá ṣe tó bá fi sọ̀rọ̀ sí wa ẹ gbójú ẹ mójú kúrò ń bẹ ẹ má bàa gbé ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kóhun àtàwọn ọmọ OPC ẹ̀ kan jọ máa constitute nuisance ṣebí gbogbo wa la rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn àgbààgbà náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n rí jù wá lọ gan ni àìmọye àwọn àgbààgbà tí mo ti bá sọ̀rọ̀ àìmọye tí wọ́n ti pè Gani tó ti bá sọ̀rọ̀ tí ò gbọ́ tó sọ wípé àwọn àgbààgbà yẹn o àwọn ni wọ́n gbé Ìgbòho lẹ́yìn àwọn ni wọ́n náà kọ sí òun èyí tó fi máa gbọ́ ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ kó fara burúkú balẹ̀ kó wo ibi tó ti ṣe mistake kó ìlérí túnṣe kò rẹ́dì ẹ̀yin lẹ ń gbé lẹ́yìn ẹ̀yin lẹ ń fún Ìgbòho ní support kí ni Ìgbòho rà ń gbẹ kí ni Ìgbòho ní kó má ṣe Ìgbòho bọ́ síta kó sọ̀rọ̀ àgẹ́sì ẹ kí ló fẹ́ kó ṣe ṣó fẹ́ lé sọ́run ni ó lè lé sọ́run torí wípé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo bó ṣe ló jọmọ Yorùbá bẹ́ẹ̀ ló ń jọmọ Yorùbá tún jọmọ Yorùbá jura wa lọ ọmọ kóòtù ajíire ó rí lálẹ́ẹ̀kẹ́ ò rí DNA ìlà pàǹpà DNA tó bá ti rí gbò tó ti ń kí lọ́yẹ pé ọmọ bo ni ẹ a ní ṣé ò rí DNA mi ni ìlà mi ni ò rí ìlà mi ni he's so proud of that. Báwo lẹ ṣe máa wá ní kí èèyàn kan wọlé fún yín ẹ̀dẹ̀ sọ pé gbogbo àwọn other security group tó kù nígbò pamọ́lẹ̀ irọ́ ni àìmọye àgbẹ̀kọ̀yà ọkọ̀yà toríṣiríṣi tí wọ́n lọ sí ilé Ìgbòho tá à ń rí wọn tán lọ ń welcome tọ́jọ́ ń ṣe meeting tọ́jọ́ ń ṣe oríṣiríṣi ń bẹ̀ ẹ má torí àwíjàre kí tọ́tán lẹ́nu yín ẹ̀yin ọmọ OPC èmi dára èmi ò ní sọ fún yín pé kẹ́ stop láti máa ṣe fídíò ẹ máa ṣe fídíò yín lọ because the more tẹ́ ṣe lẹ ṣe ń dìgì grave fún Ganiyu Ige Adams bẹ́ẹ̀ ló sink Gani ò rí bẹ́ẹ̀ ni ó sink
ó rí gbogbo àwọn olóríire àgbààgbà ilẹ̀ àwọn táwọn mọ̀ gbogbo wọn lọ́balọ́ba níjòyè kò sí kankan tó associate mọ́ ẹ mọ́ a ní àwọn ọba ìgbèríko tá àti ẹ̀mọ̀ bóyá wọ́n jọba ìlú tá àti ẹ̀mọ̀ bóyá wọ́n exist ilẹ̀ Yorùbá àwọn tó ń bá ṣe tó kù mọ́ ẹ nìyẹn the only ọba aládé tó kù òun ni Aláàfin Ọ̀wádé òun náà àárín ìwà àtàláàfin Ọ̀wádé ògún mọ́ torí Aláàfin náà ti ń rí ọ̀pọ̀lọpọ̀ ìwà ẹ̀ ká wá fi ìyẹn mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbé píṣọ̀ yìí kúrò ṣe rí píṣọ̀ ilé màámi Adéoríọ̀kín ṣe rí Adéọ̀kín lẹ pé èmi ni mo forí sí ẹ má bínú píṣọ̀ yìí òun rèé àwọn tí ó kọ lẹ́tà ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ Mákindé wípé kí Mákindé kó mú Ìgbòho kó mú mọ́lẹ̀ kó gbúdọ̀ dún mọ́ àwọn lélẹ̀ gbogbo wa la rí lẹ́tà yẹn ẹ má bínú this is the letter ẹ ti rí káàkiri lẹ́tà tí wọ́n kọ ṣe ti rí Miyetti Allah Cattle Breeder Association of Nigeria MACBAN Ọ̀yọ́ State lẹ́tà tí wọ́n kọ sí Ọ̀yọ́ State Governor Mákindé nìyí wípé kó lọ wọ́n ní Ìgbòho ní right láti ṣe kíni láti máa sọ fún àwọn ọmọ Fúlàní wípé kán wá máa gbé láàrin ìgboro kán má gbé nínú igbó mọ́ Ìgbòho ní right láti sọ fún wọn wípé ẹ gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú àwọn èèyàn mi ẹ má jí wọn gbé mọ́ ẹ má pa wọ́n mọ́ ẹni tó kọ lẹ́tà yẹn òun lélẹ̀ òun àwa ń gbọ́ information wípé ẹni ló ń jẹ́ Aláàjì ẹjẹ́ lọ wá fídíò yìí mo ń bọ̀ ẹjẹ́ sáré lọ wá orúkọ ẹ̀ ẹni tẹ́ ń wo píṣọ̀ ẹ̀ ló ń jẹ́ Alhaji Ibrahim Abubakar Jiji òun ni chairman àwọn ní Ọ̀yọ́ State Miyetti Allah chairman òun ló kọ lẹ́tà ìránṣẹ́ lọ sí ọ̀dọ̀ Mákindé kó wọ́n ojúlówó ọmọ ọkọ kí àwọn ọmọ Fúlàní ọ̀dọ̀ òun kí wọ́n máa pa àwọn ọmọ Yorùbá kí àwọn ọmọ Yorùbá ká má protect ara wa Màámi Adéọ̀kín ẹ jọ̀ọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí mà. ẹ ṣeun gan ni ẹ kó àtótónu látàárọ̀ Ọlọ́run ò ní pa ohun yìí mọ́lẹ̀ lágbára Ọlọ́run ṣe rí lẹ́tà yẹn ó show relationship tó wà láàárín Mákindé àti àwọn Fúlàní yìí ni ó show pé Mákindé fúnra ẹ̀ ó mọ ohun tó ń ṣe ṣe rí lẹ́tà yìí kò sọ̀rọ̀ nínú lẹ́tà yìí ọjọ́ wo lẹ rí àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ Ìgbò ẹ ti sọ kọjá nínú fídíò yìí kan ẹ lè rá ọmọ Yorùbá nílẹ̀ Ìgbò àbí níbikíbi wípé kọ́ máa ní pé à ń kọ lẹ́tà sí kíní pé bóyá sí ìjọba ìlú yẹn wípé kọ́ máa ṣe ìgbà kọ́ máa ṣàrọ̀ because ibi tó bá ní ká jókòó sí ibẹ̀ là ń jókòó sí àkọjá àyè wa rí nígbà tí ẹ̀yin bá wà nínú ìlú onílùú tẹ́ ń tẹ̀ báṣubàṣu tẹ́ wá di wípé wọ́n wá ń sọ fún yín pé tẹ́ ẹ̀ bá lè gbé ní àárín ìlú wípé kẹ́ má gbé nínú igbó tẹ́ wá ń kọ lẹ́tà wípé wọ́n lé yín tẹ́ ń ṣoríṣiríṣi ìkíni lẹ́tà yẹn túmọ̀ sí wọ́n kí Ọ̀yọ́ náà ti lè ṣerú ẹ̀ wọn ò lè ṣe ní Lagos State wọn ò dẹ̀ lè ṣe lógùn State